èyí ni ìtàn Adégòkè Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì apá kẹta. Yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké. Yọkọlú kò wá tán bí. Lójú ẹni tó fẹ́ àti ẹni tí kò fẹ́, Adégòkè Adélabú dolówó o. Lójijì ni, ìyẹn ló sì jẹ́ kó jẹ́ nǹkan ìyanu. Adégòkè Adélabú tí àwọn òyìnbó gbé gẹ̀gẹ̀, tí iléeṣẹ́ US sọ pé àwọn ò rí irú ọmọ kékeré bẹ́ẹ̀ rí, tí wọ́n sì torí ẹ̀ pé kò sí ọlọ́pọlọ àti olórí pípé bíi tiẹ̀ nígbà náà gbà á síṣẹ́. Lójijì náà ni wọ́n dá a dúró. Níbẹ̀rẹ̀ oṣù kejì ọdún 1937 ni wọ́n dá a dúró, ìyẹn nígbà tó ṣẹ̀ṣẹ̀ lé ní bíi oṣù mẹ́fà tó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ wọn. Àwọn èèyàn kò mọ ohun tó lè fa irú ìdánidúró òjijì bẹ́ẹ̀, ṣùgbọ́n Adélabú fúnra ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni òyìnbó tó dàbí bàbá rẹ̀ lẹ́nu iṣẹ́ náà mọ̀. Níṣe ló jẹ́ pé kò sí ohun tí àwọn méjèèjì lè ṣe sí i ni. Àwọn òyìnbó tí Adélabú bá lẹ́nu iṣẹ́ kò fẹ́ràn ẹ̀. Àbí báwo ni wọn yóò ṣe fi èèyàn dúdú ṣe mánéjà lé àwọn lórí? Èyí tó sì sì kejì ni pé àwọn alágbàtà kòkó, ìyẹn àwọn oníṣòwò kòkó tí wọ́n jẹ́ èèyàn dúdú náà kò fẹ́ràn Adélabú. Iṣẹ́ ìwádìí tí Adélabú ṣe tí wọ́n torí ẹ̀ fún un níṣẹ́, àwọn alágbàtà kòkó ní iṣẹ́ náà gba ìjẹlẹ́nu àwọn, nítorí gbogbo ọ̀nà tí wọ́n fi ń rí òyìnbó bò mọ́lẹ̀, gbogbo ọ̀nà tí wọ́n fi ń rí èrè gọbọi jẹ ni ìwádìí Adélabú gbé gidi. Nígbà tó sì wá jẹ́ òun náà ni wọ́n fi ṣe mánéjà, kò sí ẹni tó rí ọ̀nà àbáyọ nínú wọn. Èyí tó burú ni pé àwọn ọ̀gá Adélabú, àwọn onírànlọ́wọ́ Adélabú bíi DT Akínbíyì àti Ògúnṣọlá ni ọ̀rọ̀ náà kàn jù, pẹ̀lú Sàlámì Àgbájé náà. Kò sì pẹ́ tí ẹnu gbogbo wọn fi kò lé ọmọ ọkùnrin kékeré yìí lórí. Wọ́n sì pinnu pé dandan ni kó lọ, nítorí bí kò bá fi iṣẹ́ náà sílẹ̀, kò sí ìgbà tí àwọn kò ní kó gbá sílé pátá. Bẹ́ẹ̀ iṣẹ́ tí àwọn ń ṣe tí àwọn fi ràn án lọ́wọ́ láti lọ sílé ìwé nìyẹn. Lọ́jọ́ kan ni àwọn ọmọ ẹgbẹ́ IBADAN Progressive Union méjì kan fi ẹ̀sùn kan Adélabú. Wọ́n ní ó ń rẹ́ àwọn òyìnbó jẹ. Wọ́n ní bó ṣe ń rìn tó rin inú igbó tó ń bá wọn ṣe aṣojú láti ra kòkó yẹn. Wọ́n ní òun náà ń kó àwọn owó kan sápò ni. Wọ́n ní kí wọ́n wádìí ẹ̀. Wọ́n ní bí wọ́n bá wádìí ẹ̀, wọn yóò rí i pé ọkùnrin náà ti ba nǹkan jẹ́ jìnnà fún àwọn òyìnbó. Richardson ni olórí iléeṣẹ́ US. Òun ló sì dàbí bàbá fún Adélabú. Bẹ́ẹ̀ òyìnbó ni o, ṣùgbọ́n fẹ́ràn Adélabú ju ọmọ tó bí nínú ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, nígbà tí àwọn ará Ìbàdàn yìí kọ̀wé ẹ̀sùn báyìí nípa Adélabú, kò mọ ohun tó lè ṣe, nítorí ó mọ̀ pé pípéjọ wọn gbogbo ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni. Ó tọ́jú ìwé náà kó ṣe nǹkan kan sí i. Àwọn òyìnbó tí wọ́n ti kórìíra Adélabú tẹ́lẹ̀ rí ìwé. Wọn kò sọ fún Richardson rárá. Wọ́n dọ́gbọ́n fi ìwé náà ránṣẹ́ sí ìlú òyìnbó lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n rí. Wọ́n ní àwọn ará Ìbàdàn, níbi tí àwọn ti ń rí kòkó tó pọ̀ jù lọ́ra, kò fẹ́ràn Adélabú, ṣùgbọ́n Richardson kò ṣe nǹkan kan sí i. Bẹ́ẹ̀ làwọn òyìnbó tìlú òyìnbó lọ́hùn-ún kò pe Richardson láti wádìí ọ̀rọ̀. Wọ́n kàn gbé òyìnbó míì wá láti ọ̀dọ̀ wọn lọ́hùn-ún ni. Ìtumọ̀ ẹ̀ sì ni pé wọn ò fẹ́ Adélabú mọ́, nígbà tí wọ́n ti gbé ẹlòmíì wá kó wá rọ́pò ẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ bọ́ lọ́wọ́ Adélabú, nítorí nínú oṣù kejì ọdún yẹn náà ni wọ́n yọ ọ́ níṣẹ́. Ńlá àwọn ọ̀tá ẹ̀ bá ń sọ pé Ọlọ́run mú tàbí ò mú. Báyìí ni Adélabú jábọ́ láti orí òkè gíga. Kò níṣẹ́ lọ́wọ́, kò sí iléèwé tí yóò lọ. Bẹ́ẹ̀ ni àwọn alátìlẹyìn ẹ̀ gbogbo nínú ẹgbẹ́ IPU kórìíra ẹ̀ débi pé kò sẹ́ni tó fẹ́ rí nínú wọn. Lẹ́yìn tí Adélabú ti fẹsẹ̀ gbálẹ̀ fún bí oṣù méje tí nǹkan kan kò sì bọ́ sí i lọ́wọ́, ó kọ̀wé ẹ̀bẹ̀ ńlá kan sí Richardson, òyìnbó tó fẹ́ràn ẹ̀ bí ọmọ. Ó ní, kí ni ayé mi ti wá dà báyìí o? Èmi ẹni ayé kọ̀ sílẹ̀, èmi alákọ̀wé tí kò níṣẹ́ lọ́wọ́, èmi ìránṣẹ́ tó ti rí ìbínú olówó ẹ̀, èmi táwọn èèyàn ń fìyà jẹ nítorí oore tí mo ṣe fún iléeṣẹ́ yín, èmi ẹni tí kò tilẹ̀ mọ bí ọjọ́ iwájú ẹ̀ yóò ṣe rí, ṣùgbọ́n ọmọdé ni mí. Mo sì jẹ́rìí yín, n kò lè gbàgbọ́ pé ẹ ó gbàgbé mi bí irinṣẹ́ tí kò wúlò mọ́. Mo mọ̀ pé ẹ ó wá ibì kan bá ṣàánú mi dandan. Richardson wá ibì kan bá ṣàánú Adélabú lóòótọ́. Ohun tó ṣe fún un ni pé ó ní kó lọ kọ̀wé wá pé òun yóò yáwó, nítorí òun náà ti mọ̀ nípa òwò kòkó dáadáa, òun sì lè máa ta kòkó fún UAC.
Adélabú bẹ́ jáde lọ́fíìsì Richardson, ó sáré lọ kọ̀wé wá. Láàárín ọ̀sẹ̀ yẹn náà ni Richardson sì fàṣẹ sí kí wọ́n yá ọmọọṣẹ́ ìtẹ́lẹ̀ lówó. Owó tí UAC yá Adélabú pọ̀, àpò 6 ni wọ́n yá, ìyẹn ẹgbẹ̀fà owó pọ́ùn, £1,200. Owó náà kì í ṣe owó kékeré nígbà náà rárá, bí ìgbà tí àwọn èèyàn ìbá yá èèyàn ní bíi mílíọ̀nù 25 owó náírà lásìkò yìí pé kó lọ́ọ́ fi bẹ̀rẹ̀ ọjà ni. Wọn kì í yá ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òwò ní irú owó bẹ́ẹ̀ lásìkò náà. Àwọn olówó ńlá ni wọ́n máa ń yá lówó tó tó bẹ́ẹ̀. Ohun tí Richardson ṣe jẹ́ kí UAC yá Adélabú lówó tó tó bẹ́ẹ̀ ni pé ó fẹ́ kí òun náà lè bá àwọn àgbàlagbà tí wọ́n ń bínú ẹ̀yẹn dọ́gba, kó lè ra ọjà jù wọ́n lọ, kó sì di ẹni tí yóò ṣáájú gbogbo àwọn tó kù nínú òwò kòkó títà ní Ìbàdàn, torí pé Richardson mọ̀ pé ó lè ṣe dáadáa. Àmọ́ lóòótọ́ ni Richardson fẹ́ kí Adélabú di olówó ńlá, ṣùgbọ́n ó fẹ́ kó ṣe pé lẹ́yìn tí ọmọdékùnrin náà bá ti fi owó tí wọ́n yá ṣòwò tó sì jèrè tó sì ń tọ́jú owó ẹ̀ ní kó tó bẹ̀rẹ̀ sí gbé ohun mèremère ṣe. Ohun tó sì fẹ́ jù lásìkò náà ni kí Adélabú máa fi owó ọwọ́ ẹ̀ yẹn ra kòkó, kó máa tà á, kó máa san owó èlé tó wà lórí owó tí wọ́n yá, kó sì máa kó èyí tó bá kù pamọ́ títí tí yóò fi di olówó ńlá fúnra ẹ̀. Ṣùgbọ́n Adélabú ò ronú bẹ́ẹ̀. Báwo ni yóò ṣe dúró títí di ìgbà tí owó bá ń wọlé fún un kó tó fi hàn àwọn ọ̀tá ẹ̀ tí wọ́n ti ń bú pé ó ti tán fún un? Ó fẹ́ fi hàn wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ pé òun ti di olówó ni. Nítorí bẹ́ẹ̀, bó ti gba owó lọ́wọ́ Richardson ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1937, ó bẹ́ sígboro ni. Ó bẹ́ sígboro bíi olówó ńlá tí kò sẹ́ni tó rí irú ẹ̀ rí láàrin àwọn ọmọ Ìbàdàn. Bẹ́ẹ̀ ọmọ ọdún 22 péré ni o. Mọ́tò tí àwọn olówó tó lówó jùlọ lÉkòó ń lò, bóyá ni kò sì jẹ́ òyìnbó kan àti olówó kan péré ló ní irú mọ́tò bẹ́ẹ̀ ní gbogbo Ìbàdàn. Kódà Richardson tó ṣètò tí UAC fi yá Adélabú lówó pàápàá kò rí irú mọ́tò bẹ́ẹ̀ lò. Mọ́tò tí Adélabú lọ rà nìyẹn, Chevrolet ni wọ́n ń pè é. Orúkọ tí wọ́n ń pe mọ́tò náà nìyẹn. Ohun tí Adélabú gbé wọ̀gbòrò ìlú Ìbàdàn nìyẹn. Adélabú ò wá dúró lórí ìyẹn nìkan o. Ó ra mọ́tò àgbárigbó kan pé kí wọ́n máa fi kó ẹrù pẹ̀lú èrò. Bẹ́ẹ̀ ló ra mọ́tò takisí kan náà. Ní Adélabú bá di bàbá ọlọ́kọ̀ ilẹ̀. Òun náà sì di ọ̀kan nínú àwọn olówó tí wọ́n ń fi mọ́tò ṣe òwò. Lẹ́yìn náà ló ṣí ṣọ́ọ̀bù ńlá kan tí wọ́n ti ń ta nǹkan oríṣiríṣi. Bẹ́ẹ̀ ló ṣí ṣọ́ọ̀bù míì tí wọ́n ti ń ta àwọn nǹkan jíjẹ. Lẹ́yìn náà ló sì ṣẹ̀ṣẹ̀ ṣí ibi tí yóò ti máa ra kòkó ẹ̀ sí abúlé kan tí wọ́n ń pè ní Awójù. Ó ní kí àwọn àgbẹ̀ oníkòkó máa bọ̀ lọ́dọ̀ òun. Ariwo Adélabú wọ gbogbo ìlú Ìbàdàn lẹ́sẹ̀kẹsẹ̀. Adélabú dolówó o, Adélabú dolówó o, ohun táwọn èèyàn ń sọ káàkiri nìyẹn. Kódà àwọn àgbàlagbà oníkòkó tí wọ́n gbọ́ ohun tí ọkùnrin náà gbé ṣe láàrin oṣù kan péré kò lè sọ̀rọ̀ náà síta pé ó lówó ju àwọn lọ. Ohun tí wọ́n kàn ń sọ láàrin ara wọn ni pé níbo ló wà ti rí irú owó tó tó bẹ́ẹ̀ yẹn. Adélabú pàápàá kò gbé jẹ́. Kó tó lọ sí ibi iṣẹ́ láàárọ̀, yóò kọ́kọ́ gun mọ́tò káà ẹ̀ tuntun yí gbogbo Ìbàdàn ká. Yóò sì gba ilé àwọn ìjòyè àti olówó ńlá kọjá, pàápàá àwọn tí wọ́n ti rò pé òun Adélabú kò lè ṣe ohun rere kan láyé òun. Bó bá sì ti ń gun mọ́tò náà kọjá ní fèrè yóò máa ké yaaya, tí gbogbo àwọn èèyàn yóò sì mọ̀ pé Adélabú ló ń kọjá lọ́hùn. Bó bá ṣe pé Adélabú mọ̀ ni, kò ní kó irin bíi 6 bọ iná lẹ́ẹ̀kan. Òun nìkan ni bàbá oníkòkó, òun nìkan ni onítakisí, òun nìkan náà ni bàbá onímọ́tò àgbárigbó, òun nìkan náà ni oníṣọ́ọ̀bù ńlá, òun nìkan náà ni oníṣọ́ọ̀bù ohun jíjẹ, òun nìkan náà sì ni bàbá olówó tó ń gun mọ́tò ẹ̀ káàkiri ìgboro Ìbàdàn kó tó gba ibi iṣẹ́ òòjọ́ ẹ̀ lọ. Ohun tó fà á rèé tó ṣe pé nígbà tí yóò fi tó oṣù 3 tí Adélabú ti gbowó, nǹkan bẹ̀rẹ̀ sí dẹnu kọlẹ̀ fún o. Nígbà tí nǹkan dàrú pátá, tí ọjà kòkó ti fọ́, tí ṣọ́ọ̀bù kò mú owó wọlé, tí àwọn mọ́tò kò pa owó tó tó gbọ́ bùkátà, Adélabú tún kọ̀wé sí Richardson pé kó gba òun. Ó ní ó ti hàn pé òun kò lè ṣe àṣeyọrí nídìí iṣẹ́ yìí o. Ó ní ohun tí òun fẹ́ ni kí wọ́n gbé òun padà síṣẹ́ tí òun ṣe ní UAC o, kí wọ́n sì máa yọ gbèsè owó tí òun yá nínú owó oṣù òun. Richardson ní nǹkan ìtìjú nìyẹn. Kàkà kó sì gba Adélabú síṣẹ́ padà, ó ní àwọn yóò yá a lówó sí i. Ló bá tún yá Adélabú lówó míì. Ṣùgbọ́n ibi tí owó àkọ́kọ́ gbà náà ni ti èkejì gbà lọ. Nígbà tí oṣù kejì ọdún 1938 yóò sì fi parí, Adélabú ti ń pariwo pé òun kò rówó ra epo sí mọ́tò òun o. Nínú oṣù karùn-ún ọdún 1938 yìí,
Adélabú pe àwọn òyìnbó US pé kí wọ́n wá ra àwọn takisí òun. Bẹ́ẹ̀ ni àwọn yẹn wá tí wọ́n kó àwọn mọ́tò Adélabú. Síbẹ̀ owó náà kò ká kinní kankan nínú gbèsè tó jẹ wọ́n. Adélabú tún kọ̀wé sí US pé kí wọ́n gba òun síṣẹ́ padà, kí wọ́n má jẹ́ kí ọpọlọ òun ṣe báyìí jọba nígbà tí òun kò bá rí iṣẹ́ gidi kan fi ọpọlọ náà ṣe. Ṣùgbọ́n àwọn US láwọn kò gbà á síṣẹ́. Àbí níbo ni àwọn fẹ́ gbé gbèsè burúkú tó jẹ àwọn yìí gbà? Èyí tó ṣe nínú ọ̀rọ̀ àwọn ti tó jàre kó fà wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ ni Adélabú di onígbèsè tí kò sì rí owó jẹun nígbà tí kò sí iṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀, tí gbogbo ṣọ́ọ̀bù sì ti di kòròfo nígbà tí kò sí ọjà kan nínú wọn. Kò sí iṣẹ́ tí yóò ṣe nítòsí ju iṣẹ́ tíṣà lọ. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kò lè gbà á. Wọn ò lè gbà á síṣẹ́ wọn mọ́. Ẹni tó jẹ́ pé lójoojúmọ́ ni àwọn ìyàwó ẹ̀ ń lé sí i. Wọn ò dínkù rárá, wọ́n ń pọ̀ sí ni. Àwọn IPU kò tilẹ̀ fẹ́ gbọ́ orúkọ ẹ̀ láàrin wọn. Ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà, Líìtì Akínbíyì, sì ń ké tantan pé òun yóò gbé e lọ sílé ẹjọ́ bí kò bá wá san gbèsè pọ́n 8 tó jẹ òun. Nígbà náà ni Adélabú mọ̀ pé inú ọ̀ràn gidi lòun kó sí. Ríṣáàsì náà ló kúkú tún gbà á nímọ̀ràn. Ó ní kó lọ ṣiṣẹ́ ìjọba. Ó ní òun yóò bá àwọn tí wọ́n wà níbẹ̀ sọ̀rọ̀, wọn yóò sì gbà á síṣẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún rán Ríṣáàsì sí Adélabú, nítorí nígbà tó di ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 1939, lẹ́yìn tí ọkùnrin náà ti forí polẹ̀ fún bí ọdún kan àtààbọ̀ láì rí kinní kan ṣe, àwọn òyìnbó gbà á sínú iṣẹ́ ìjọba. Wọ́n sì fi ṣe olùbẹ̀wò fún àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. Láàárín ọdún 5 tí Adélabú fi ṣiṣẹ́ ìjọba yìí, nǹkan rẹ̀ yí padà. Nígbà tí ó sì fi di ọdún 1944, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ 19 ló wà lábẹ́ òun nìkan ní Ọ̀yọ́, Ìjẹ̀bú àti Abẹ́òkúta. Lọ́dún 1944 yìí náà ni wọ́n fẹ̀sùn kàn ṣá o. Wọ́n ní Adélabú ń gbowó ẹ̀yìn. Iṣẹ́ tó yẹ kí Adélabú ṣe ni láti máa wọ́ gbogbo àwọn abúlé yípoyípo, tí yóò sì máa mọ ohun tó ń lọ nínú àwọn ẹgbẹ́ náà, tí yóò sì máa ṣe àkọsílẹ̀ wọn. Lọ́dún 1944 yìí, àṣírí Adélabú tú sọ́wọ́ òyìnbó tó jẹ́ ọ̀gá rẹ̀ pé Adélabú kì í dé àwọn abúlé wọ̀nyí mọ́ o. Ìlú ńlá kan ni yóò jókòó sí nínú hòtẹ́ẹ̀lì olówó ńlá kan tí yóò máa ṣe fàájì. Níbẹ̀ ni yóò sì ti máa ránṣẹ́ pé àwọn olórí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ náà ní gbogbo abúlé pé kí wọ́n máa bọ̀ wá rí òun, kí wọ́n sì sọ ohun tó ń lọ. Gbogbo àwọn tí kò bá sì ti fẹ́ kí wọ́n yọ àwọn nípò, wọn yóò máa mú nǹkan wá fún Adélabú nínú hòtẹ́ẹ̀lì tó wà níbẹ̀. Ṣùgbọ́n bí Adélabú bá padà dé Ìbàdàn, yóò tún kọ owó gọbọi pé owó tí òun ná nínú igbó tí òun yípo nìyẹn o, yóò sì gba owó náà jáde. Lọ́jọ́ kan ni òyìnbó tó jẹ́ ọ̀gá ẹ̀ yìí yí àwọn abúlé wọ̀nyí po. Adélabú kò sì mọ̀. Nígbà tí yóò sì kọ ìwé owó wá, gbogbo abúlé tí òyìnbó dé ló kọ pé òun náà dé lọ́jọ́ tó òyìnbó wà ní àwọn abúlé yìí gan. Níbẹ̀ ni inú ti bí ọ̀gá rẹ̀. Wọ́n ní dandan ni kí Adélabú lọ. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ tó di ariwo, Adélabú tún sáré lọ sí ọ̀dọ̀ Ríṣáàsì, ẹni tí iléeṣẹ́ US ti gbé lọ sí Èkó nígbà náà. Ó sì sọ fún un pé òun mọ ọ̀nà tí iṣẹ́ wọn lè fi yá sí i. Ó ní òun ti kọ̀wé ètò ìṣòwò kan fún wọn. Ríṣáàsì ń gba ìwé, ó fi ránṣẹ́ sílùú òyìnbó. Nígbà tó sì tún di inú oṣù kẹrin ọdún 1945, àwọn US tún gba Adélabú síṣẹ́ lÉkòó. Wọ́n fi ṣe máníjà níbi tí wọ́n ti ń ṣe síngílẹ̀tì ní Martins lÉkòó. Òun náà ló ń mójútó ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ránṣọ ní Ẹlẹ́gbàáta. Gbogbo aṣọ tí wọ́n bá sì ń kó lọ tà ní àwọn ìlú gbogbo ní Nàìjíríà, abẹ́ Adélabú ni wọ́n wà. Ìwé tó kọ náà ló tún fún un ní iṣẹ́ tuntun ní UAC. Adélabú kò tún lò ju ọdún kan lọ nídìí iṣẹ́ tuntun tí UAC fún yìí ṣá o. Ohun tó sì fà á ni pé Adélabú ò dúró kí nǹkan tó ti ń ṣe òun bọ̀ tún ṣe òun. Níbi tí a ti ń wo olókùn ni a ti ń wo ara ẹni san. N tó fi ọ̀rọ̀ náà ṣe nìyẹn, nítorí bó ti dé ló ṣètò tí ọjà tí àwọn UAC ń tà fi pọ̀ sí i, tí owó tí wọ́n sì ná ń dínkù lójoojúmọ́. Ṣùgbọ́n Adélabú kò dúró pẹ́ rárá tí òun náà fi ṣètò bí àwọn ọjà UAC ṣe ń bọ́ sí ọwọ́ ẹ̀. Ó ń ra ọjà náà ní o. Ó ń rà á láti ibi tí wọ́n ti ń ṣe lówó pọ́ọ́kú, ó sì ń tà á fún àwọn alágbàtà. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ kò mọ̀ nípa ẹ̀. Owó tó sì ń wọlé sí Adélabú lọ́wọ́ kò ṣeé fẹnu sọ. Kò tí ì ṣe oṣù méjì níbi iṣẹ́ náà tó ti bẹ̀rẹ̀ yìí. Nígbà tí yóò sì fi lò bí oṣù 10 tó dé ibi iṣẹ́ ọ̀hún, owó ńlá ti dọwọ́ Adélabú. Ẹnìkan tí kì í lè gbé jẹ́ tí owó bá ti dọ́wọ́ ẹ̀ ní Adélabú. Bí owó ti ń pọ̀ lọ́wọ́ ẹ̀ tó ní ìgbéraga sí àwọn ọ̀gá ẹ̀ tí wọ́n jẹ́ òyìnbó ń pọ̀ sí. Nígbà tó yá, láwọn kan fẹ̀sùn kàn án
wọ́n ní ó ń kó ọjà fún àwọn kan, owó tó sì ń gbà lọ́wọ́ wọn kò tó iye ọjà tó ń kó fún wọn. èyí làwọn òyìnbó tẹ̀ bàtì, pàápàá nígbà tí wọ́n rí i pé wọ́n ti gbé Richardson bàbá Adélabú padà lọ sílùú òyìnbó. kíá ni wọ́n sì gbé Adélabú kúrò níbi tí ó ti ń rówó. òun náà bá fìbínú fi iṣẹ́ wọn sílẹ̀ fún wọn. ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 1945 ni ó padà sí Ìbàdàn. ẹnu sì ya àbúrò ẹ̀ kan nígbà tó ju bọ́ǹbù owó oríṣiríṣi kalẹ̀ tó ní kí ọkùnrin náà máa bá òun kà á ṣá. bí Adélabú ti dé yìí, ṣọ́ọ̀bù ńlá ló gbà tó sì bá àwọn òyìnbó kan da òwò pọ̀. ló bá bẹ̀rẹ̀ sí ta aṣọ. láàrin ọdún 1946 sí 1948 owó Adélabú yarọ nìbàdàn. àsìkò náà ló fẹ́ ọ̀pọ̀ ìyàwó sí i. bẹ́ẹ̀ ló sì kọ́ ilé rẹ̀ tí wọ́n ń pè ní Taj Mahal. ilé oníbíríkì ni, ó sì lójú olówó tó ń kọ́ irú ẹ̀ nìbàdàn nígbà náà. àjà méjì nílé ọ̀hún, gíláàsì ló sì fi ṣe fèrèsé sí i. ṣùgbọ́n nígbà tí yóò fi di ọdún 1949 nǹkan ti tún dàrú mọ́ Adélabú lọ́wọ́. ọ̀rọ̀ náà sì lé débi pé ó kọ̀wé sí wọn ní ilé ìwòsàn ńlá UCH Ìbàdàn pé kí wọ́n gba òun síṣẹ́, kí wọ́n sì máa san àpò 5 pọ́ùn £500 fóun. ẹni ni àwọn yẹn fi rí nígbà tí wọ́n sì béèrè pé kí làwọn yóò ṣe san àpò 5 fún un. ó ní nítorí ọpọlọ tí òun ní ni. àwọn yẹn láwọn ò ní iṣẹ́ tí àwọn lè fún ṣe, bẹ́ẹ̀ làwọn ò sì ní owó tí àwọn yóò san fún ọpọlọ ẹni tí kì í ṣe dókítà tí kò sì mọ iṣẹ́ nọ́ọ̀sì. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan Adélabú tún gúnlẹ̀ sílùú ọ̀gẹ́gẹ́rẹ́, ohun gbogbo kò sì yé e. àsìkò náà ni ọ̀nà míì ṣí fún Adélabú o. ní 20 oṣù kejìlá ọdún 1949 Adélabú wọ inú òṣèlú Ìbàdàn. lọ́jọ́ náà ni nǹkan yí padà fún un. Adélabú di olóṣèlú o. báwo ni Adélabú ṣe di olóṣèlú? àwọn wo ni wọ́n sì mú wọ inú òṣèlú Ìbàdàn gan-an? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sìn. Ọ̀làwọlá alága ló ń bá a kà á fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.